kábíyèsí rẹ̀ Elédùmarè ẹgbẹ́ eléyìí dáadáa lórí ètò. Lọ́kọláya tí wọn ò fẹ́ra wọn mọ́ gbọ́ eléyìí dáadáa, pàápàá tí ọmọ wà láàrin ẹ̀yin méjèèjì ẹ̀ ní dààmú lọ́jọ́ ogbó. ẹgbẹ́ eléyìí dáadáa, ọkọ àtaya kọra wọn kò jẹ́ tuntun lábẹ́ ọ̀run. àjàdíjú ni ò dá lókè pẹ̀ láyé, kí oore tó wà láàrin ẹ̀yin méjèèjì kó mọ̀ bá dìbàjẹ́ ni. màá ṣí ojú òpó sílẹ̀ báyìí, bó ti ẹ̀já sí pé lọ́pọ̀ ọ̀gbà tẹ́ bá kó obìnrin 10 jọ, nínú obìnrin 10 yẹn tó jẹ́ pé ó kọ ọkọ rẹ̀ sílẹ̀, tipátipá lẹ́ẹ̀ fi rí kan nínú wọn tí ó gbàdúrà fún ọkọ yẹn pé bóun ṣe fi ọkọ òun lẹ̀ yìí kó dáa fún un, kí ayé kó yẹ ẹ́, kò ní fẹ́ káyé ó yẹ ẹ́, kó lè bá a mọ jèrè lára ọkọ yẹn ni. bẹ́ẹ̀ náà ní ọkùnrin míì tẹ́ bá kó ọkùnrin 10 jọ, tẹ́ bá rí kan nínú wọn tínú ẹ dùn wípé ìyàwó òun bó ṣe ń lọ ìkórí bá ti ṣe kọ́rọ́nà gbégbà, ìkan tẹ́ rí nínú wọn yẹn áńgẹ́lì ọkùnrin ni.